kí gbogbo wa lè sọ kókó inú ìwé ìròyìn àti àwọn ìdí kan ó yẹ kí n gbọ́. lóògùn ọ̀fẹ́ sóti ẹ̀ wá rí ti chief imam tó sọ yẹn mi ì dẹ̀ ní máìndì tẹ́lẹ̀ bọ̀ chief imam tó dárúkọ yìí mo ti kí wọn láàárọ̀ yìí darí chief imam bẹ́ẹ̀ ni ká má bara wa jẹ́. ẹ má jà bara wa jẹ́ ìbàjẹ́ ọjọ́ kan kí tọ́lógún ọdún ká má bara wa jẹ́. ká má bara wa jẹ́ ó nítumọ̀ gan o. ẹ má jà bara wa jẹ́ ìbàjẹ́ ọjọ́ kan kò ń tọ́lógún ọdún. Bàbá kábíyèsí bàbá mi o bàbá mi ẹ má bínú Amẹ́ríkà wà pa ẹ wo bàbá ẹ má bínú torí pé mi ì sọ pé máa pè yín àmọ́ bí ṣe bẹ̀rẹ̀ ètò nísìn ìkànnù àwọn ọmọ yín lóògùn ọ̀fẹ́ ó lóun wà impress pẹ̀lú nǹkan tí ìmáàmù Yorùbá ṣe lórí rárí Ògbómọ̀ṣọ́ bàbá ǹjẹ́ ẹ lè fún mi ní bí ìṣẹ́jú mẹ́wàá kẹ́ ẹ tó sùn tẹ́ ẹ bá ní bínú. God bless you. Nǹkan tó fi mọ àwọn akọni bàbá wa nìyẹn anytime la lè pè yín bẹ́ẹ̀ ni a dẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ máa rẹjú báyìí inú mi dùn bàbá wa láì mo fi àlùkùránì búra mi ì ní lọ́kàn pé máa pè yín àmọ́ kan nínú àwọn olólùfẹ́ yín lóògùn ọ̀fẹ́ ó lóun wà very impressed lórí rally Ògbómọ̀ṣọ́ bàbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gan ó kàn dùn mí pé ẹ̀ sí lórí Facebook ni mo ní security ilẹ̀ kóòtù òjíire bàbá mi ẹ mọ̀ pé kábíyèsí ni máa ń pè yín ọba niyín bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ bàbá mo ní ìbéèrè kan fún yín kí n tó bẹ̀rẹ̀ prógrámù yìí ẹ jọ̀ọ́ wọ́n dẹ̀ ní lákọ náà ni mo bá ẹ̀yin náà mo mọ̀ pé lákọ ni mo máa bá yín bàbá mi lórí nǹkan tẹ́ ẹ ṣe ní Ògbómọ̀ṣọ́ ṣe rí i pé ǹjẹ́ àárọ̀ ikọ́ ni mo kí yín. bẹ́ẹ̀ni láàárọ̀ yìí náà ni bẹ́ẹ̀ni. bàbá ó da kínú èèyàn máa mọ́ o inú mímọ́ da gan o wàhálà inú mímọ́ da gan nígbà tí mo wo kinní yẹn inú mi dùn bàbá àwọn ọmọ yín wá ń béèrè lọ́wọ́ yín pé kí ni nǹkan tá a lè ṣe lórí ààbò eléyìí sọ̀rọ̀ pé ẹ má sọ lórí láìfo kí ni àwọn ìgbáradì tẹ́ lérò fún ọmọ yín torí ọ̀rọ̀ security gangan mo fẹ́ sọ Dr. Taiwo ni mo fẹ́ gbé wá àwọn ọ̀rọ̀ kan ń jà ràn-ìràn ní máa yẹn ṣe àwọn ìgbésẹ̀ kan àmọ́ nínú àwọn èèyàn wa mi ò ní búyàn kankan wọ́n fi ẹnu àtẹ́ lu kinní náà wípé Taiwo Olú pé bàbá yẹn ó ń tà láti pè fún ààbò lẹ́kọ̀ọ́ tó jíire mò ń bọ̀ lórí ẹ̀ but àwọn ọmọ yín ẹ̀yin náà ti mọ̀ wọ́n ọ̀tọ̀ níbi tọ́rọ̀ gbà ọ̀tọ̀ níbi tó ń gbé gbà bàbá mi kí lẹ ní láti bá mi sọ díẹ̀ bí ò tiẹ̀ jù ṣẹ́jú mẹ́wàá lọ lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá báyìí yàtọ̀ fún ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ Yorùbá nation kí lẹ ní lórí ààbò yìí. mo kí olóòtú púpọ̀ ẹ sì kúṣẹ́ takuntakun ẹ ṣé bàbá mi ọlọ́run jẹ́ kí wọ́n há torí pé nínú àwọn tí wọ́n jẹ́ àwọn mídíà wa ní diaspora àwa 48 àwọn mídíà wa ni a ní ní diaspora káàkiri tínú mi sì máa dùn bọ̀ kò sẹ́ni tí fẹ́ gbọ́ aláàjì wa ààrẹ Abdul Maruf ọmọ Aláàfin Ọ̀yọ́ tínú rò ní dùn torí pé ẹ máa ń sọ òdodo ọ̀rọ̀ làwọn èèyàn máa fi fẹ́ fi gbọ́ prógámù yín òdodo tẹ wá béèrè lónìí náà ni wàá ṣàlàyé fún torí pé ẹ̀yin náà fẹ́ràn òdodo ọ̀rọ̀ ṣé ẹ rí ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn kankan ń bẹ táyà ká dì mú ṣe rí tíyàwó bá ti sọ fún ọkọ ipò fẹ́ fi ọkọ òun lẹ̀ kó wọn fẹ́ má kò kí tó kó adájọ́ ọkọ lóun ò fẹ́ yàwó mọ́ ìyàwó lóun ò fẹ́ kọ mọ́ adájọ́ sọ báyìí rò lẹ́nu kẹ́ ẹ túká ló kù. wàláì. nígbà ibi tọ́rọ̀ ti dé dúró yìí nìsín kò sí nǹkan tó kù ní pé gbogbo ọmọ Yorùbá àti OPC o àtàgbẹ́kọ̀yà o àti nàdẹ́kọ̀ o United Kingdom gbogbo tí ń jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kálukú gbé agbára jáde. tá a bá gbé agbára jáde nǹkan tí àgbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ ọ wà lábẹ́ ewé
àsìkò tá a túlẹ̀ ni èyí tèmi ní èmi ó gbé jáde báyìí mo sọ kíni kan ní Ògbómọ̀ṣọ́ lánàá pé àfẹ́ rí àsìkò tá a fẹ́ lò ló wúlò yìí. mo gbọ́ ẹni tó dájú. yes ẹni tá a bá wọlé ṣèbóhùn ló fẹ́ bá tiwa jẹ́ àwọn wàá lo àfẹ́ẹ̀rí wọlé wọ́n wàá nà ní kóńdó lérí eré rẹ̀ tí ò pé yóò pè é ìdí ẹ̀ ni pé Yorùbá a gbọ́dọ̀ gbéra dáadáa ká múra gidigidi gbogbo tí kálukú bá ní ká gbé jáde ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ pé kí wọ́n máa fi kí ní ìṣẹ̀lẹ̀ ọ̀wọ́ mọ́sálásí à ń jagun lọ́wọ́ nù ọ̀rọ̀ pé eléyìí ọ̀wọ́ chọ́ọ̀chì à ń jagun lọ́wọ́ nù fi báíbù rẹ máa fi ṣàdúrà nílé nǹkan tó bá jẹ́ nǹkan àṣàbílẹ̀ ẹ̀fẹ̀ jagun nù so tábà gbé abájọ dúró lérí yìí o tí kálukú bá wà fọwọ́ sójú kan ìpètò lágbájá òkè níbẹ̀ lọ́wọ́ tí èmi ní àlùwò lọ́wọ́ ìwọ ńkọ́ èmi ní àtàrí lọ́wọ́ ìwọ ńkọ́ èmi ní bá a ṣe ń fi oyin rán nǹkan torí oyin wà lẹ̀ Yorùbá wọ́n sì máa ń fi oyin rán nǹkan tí ò nídìí àrùn inú ilé náà lẹ́wà lẹ́ẹ̀tì sẹ́ńdì ẹ̀ pẹ̀lú gbólóhùn yóò sì lọ bí tẹ́ fẹ́ kọ́ lọ oyin yóò sì ta bí tẹ́ fẹ́ kọ́ ta so àsìkò tá a gbé gbogbo jáde nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ara kálukú bá bẹ̀rẹ̀ àwọn tó wà lábújá ó jòkó jẹ́ ó tọ̀ pé àwọn tó ń bọ̀ yìí ti kọjá ẹlẹ́fọ̀ọ́ léjó toró mi ọ̀fọ́ ọ̀pá ná. thank you. ẹni tó gbẹ́ kòtò ọ̀pẹ́ jì ẹni tó gbé gọ́sìbọ̀ ọ̀kan lápá aláwa ń lọ a fẹ́ ṣe Yorùbá nation kí ni tiwa pẹ̀lú ẹ tó bá fẹ́ ṣe ọmọ sí ti àwọn òdàdó bọ̀tí lọ́dọ̀ tiwa òyìnbó ló ti bẹ̀rẹ̀ o láti Ìjẹ̀bà bridge a gbọ́dọ̀ mójútó àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ̀ tó fi wọ Ìlọrin tó fi lọ sí Ìlọ́kọjà tó fi wọ Kabatam Ọ̀wọ́rọ̀ Ìbònú Òkun tó fi lọ sí ọ̀nà Ọ̀gẹ́dẹ̀bọdẹ̀ ní Edo State àwọn asọ̀sọ̀ ọ̀jìrami abraki tó fi wọ Warri gbogbo tó jẹ́ ẹ̀yà tiwa àwa fẹ́ gáìdì fẹ́ kí Fúlàní ó dààmú wa mọ́. so that's why tẹ́lẹ̀ kaba wa dùn bẹ́ẹ̀ nísìnyí tó bá lóun fẹ́ sọ̀rọ̀ nípa security gbọ́dọ̀ tako tó ń pẹ́ à ń jagun lọ́wọ́ nù. thank you bàbá mi ẹ jọ̀ọ́ bàbá mi ẹ tún àárín yẹn sọ ẹ jọ̀ọ́ ẹ tún ibẹ̀ yẹn sọ. ẹnìkan dìde láàrin wa sẹ́ ó wá lóun fẹ́ ká ṣètò pa security bó làbó ṣe dúró ara kí ni ìwọ ń wá àbò ìwọ ń kọ́ wọn ẹ wá nígbà náà ọ̀rọ̀ olóṣèlú kan sọ yìí sí àní ẹja kọ́kọ́ gba agbára náà. God bless you bàbá mi. tá a bá jọ gba agbára tán ẹnìkan ọ̀dá ẹ̀fì lẹ̀ náà ẹnìkan wèrè ẹ̀fì lẹ̀ náà ẹ̀fì wèrè lẹ̀ náà ẹnìkan aṣíwì ẹ̀fì lẹ̀ náà ẹ jẹ́ ká kọ́ yanjú ètò ààbò tábò bá wà ọ̀dà nísìnyí mo máa ń fi kíní kan dá àwọn èèyàn lójú pé níbi tẹ́mi wà nílọrin o ìjọ ò lẹ gbọ́ pé wọ́n wá àtàkì chief Imam Yorùbá rí ṣùgbọ́n ní tágbà fi ń jẹ ọtí ibi ṣe ni so gbọ́ pé wọ́n wá àtàkì chief Imam Yorùbá nílọrin ṣe bí lọ́ọ́ ní àmúṣà wà àbẹ́ gbọ́ pé mo ń lọ travel lọ́nà Èkìtì àbọ̀nà Oǹdó àbọ̀nà Ìgàngán àbọ̀nà kékeré àwọn bòròró dá mi lọ́nà rí so tí sì so ìta nídìí ni pé aláfẹ́ ṣe security ẹ̀já kúnra wa lọ́wọ́ bá a bá kúnra wa lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe security yìí ká gbọ́n tó fẹ́ ṣe so ìtọ́ fẹ́ ṣe yìí lẹ́yìn ààbò ni bí àlàáfíà ó ti jẹ́ ilẹ̀ Yorùbá ló sọ kò sọ pé òun fẹ́ sọ pé àfẹ́ ṣe PDP àbọ̀rọ̀ APC ọ̀rọ̀ ààbò lẹ́ Yorùbá òun ni kókó òun lẹ́ẹ̀ká kọ́kọ́ mójútó òun láti ní máa jà láàrin ara wa so tí bá sì so ọwọ́ kan ò sì lè pàtẹ́wọ́ wàláì kò pọ́sibù ṣe ń gbọ́ ọwọ́ kan ò lè pàtẹ́wọ́ lóòótọ́ o. ọwọ́ kan ò lè pàtẹ́wọ́ ọwọ́ kan ò lè pàtẹ́wọ́ bọ̀tẹ́lì bá gbé jáde nítorí yìí ní tó bá gbé jáde eléyìí ní tó bá gbé jáde tí gbogbo wa. bàbá wa chief Imam Yorùbá ló ń sọ̀rọ̀ ẹ má bínú bàbá wa chief Imam Yorùbá àwọn náà ń bá wa sọ̀rọ̀ lórí ètò báyìí lóòótọ́ àní plan bọ̀bọ̀ mo fi yé yín pé kò sígbà tẹ́ pé bàbá yìí tí wọ́n ní gbàgbó àfi tó bá ti sùn lókù bàbá mo ń gbọ́dọ̀ yín lọ o. ṣé ẹ rí nípa ọ̀rọ̀ ààbò tá a nílẹ̀ Yorùbá akọ́kọ̀rọ̀ gbọ́dọ̀ fẹ́ ẹnu wa sọ ojú kan àwọn wo ló jẹ́ sójà láàrin ara wa ọbẹ̀ ìlérí general ní Akínrìnàdé rìtáyà general ní God bless you general Olúṣẹ́gun Ọbásanjọ́ God bless you rìtáyà general ní general Mukaila rìtáyà general àwọn general tó fi dé gbogbo wọn tó jẹ́ ọ̀gá àwọn Ọbásanjọ́ a nídìí wọn torí pé àwọn ti lọ́n pa training wọ́n dẹ̀ máa ń pa security nínú àwọn ọmọ wa tó tún jẹ́ ọlọ́pàá a nídìí wọn tó jẹ́ gẹ́gẹ́ Smith àwọn oríṣiríṣi àwọn ọlọ́pàá ta ní AIG IG àti DIG àti komisanna police tọ́jú ọmọ ọlọ́pàá a nídìí wọn torí tí ń bọ̀ wáyìí ó ti kọjá ọ̀rọ̀ pé jẹ́jẹ́ mi mo dúró èèyàn tó wọlé èèyàn tó jiyàn gbé tó wá lọ sínú igbó tó ní kéèyàn mú 5 million wá téèyàn tó wá mú 5 million wá tó tún wá pa ẹni ìhùn ká máa sọ̀rọ̀ pé gbaná pé PDP ní í ṣe APC sọ̀rọ̀ PDP lélẹ́yìí a ní wọ́n ń pa ìran Yorùbá so a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ mọ́ gbogbo tí ń jẹ́ àwọn èèyàn wa àwọn olóṣèlú wa á pè àwọn náà
kí láti pè wọ́n ni pé gómìnà stéètì kọ̀ọ̀kan ni wọ́n ń control commissioner of police àti director ss. God bless you baba. tó tá a bá pe àwọn gómìnà wa pé ìta fẹ́ ṣe ní a ní di ìlọ́sì tá a mọ̀ lò nílùú kọ̀ọ̀kan 25 kí ẹyọ kọ̀ọ̀kan wà ní one local government tí ọba wa tó bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ include àwọn èèyàn wa but àwọn tá a mọ̀ san fáwọn ọlọ́dẹ wa afẹ́kọ́jẹ́ pé àpò ara wa ni àwọn olóṣèlú wa tó jẹ́ gómìnà sẹ́nétọ̀ rẹ́ẹ̀pù ẹ̀yin ní ẹ̀ dá sí ẹ bá wa fi nǹkan kalẹ̀ kódà kí àlàáfíà kọ́kọ́ jọba náà tálàáfíà bá wa jọba náà ó lá máa sọ̀rọ̀ pé à ń lọ bí báyìí tẹ́ ẹ bá ti lálàáfíà láàrin ara wa a lè sọ sí ìdí tá a fẹ́ ṣe ò torí pé ẹni tá bá pa ọmọ ìyá rẹ̀ inú rẹ̀ ní dùn ẹ tó bá dógún mọ́tò lánàá yóò rí àwọn tí ń sunkún tó jẹ́ bíi Gbénga baba tó jẹ́ àwọn fámìlì tí wọ́n ń sùn yálà yẹ kún. Chief Imam Chief Imam àfi ká wọ́n bá pọ̀ náà. Chief Imam àwọn kan wọ́n argue lórí life bí ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ní àwọn lérò pé rally yẹn ti pẹ́ ni ẹ jẹ́ kán mọ̀ pé rally yìí tuntun ni o. rárá o rally tá a ṣe lánàá àná ní 8 o l'Ógbómọ̀ṣọ́ ni o lórí ọmọ ìyá wa tí wọ́n pa tó dé láti Amẹ́ríkà ọmọ ìyá wa Gbénga tápá tátó gba 5 million lọ́wọ́ rẹ̀ tátó pa ẹni tó gbé owó lọ fún un. mo ti ṣe ṣó. òun ló dùn gbogbo ọmọ Yorùbá láfi ní pẹ̀tù á sì wọ́de tẹ́bádẹ́ wo kiri yẹn ó bẹ̀rẹ̀ láago 9 láàárọ̀ kùtùkùtù Eiders tí ọ̀nà tó wọ Ọ̀yọ́ state tírélà kankan gbọ́dọ̀ wọlé. bàbá ọ̀nà Kwara. ẹni tó pààyàn àdúgbò mi ń bí ló ń gbé níbi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí àdúgbò yìí ló ń gbé. wàláì. àwa tá a wà nílùú òyìnbó kọ́kàn wa má balẹ̀ pa àfẹ́ lọ ilé àwa tá a wà ní Canada America Japan ọkàn wọ balẹ̀ ipa bọ̀ wálé torí pé ẹ mọ̀ bẹ̀rẹ̀ pé tẹ́ bá ti dé airport àwọn kan ó jí ń gbé tó àbá wa ní security tá a pe àwọn èèyàn wa tó wà ní gọ́ọ̀mẹ̀ntì náà kún pé tó ìtọ́jẹ́rẹ̀ dodo yìí ẹ jẹ́ ká kọ́ yanjú ìjà tí ń gba láàrin wa náà dábàá kọ́kọ́ ń jà ká kọ́kọ́ parí èyí láàrin pé kí ni àlàáfíà tá kọ́kọ́ wà fún ara wa òun ni àwọn Haúsá kọ́kọ́ ní láàrin ara wọn ẹ wo orú aburú tí Abacha ṣe ní Nàìjíríà ìjẹ́ gbọ́mọ Haúsá kankan takò láyé. tó ní pé Abacha ilé ìbú ni yọ̀wọ̀ náà ò bọ̀tá wà lámọ̀ pé Abacha ọ̀dà bọ̀tẹ́ ẹ̀ ní bọ́ lẹ́nu wọn ẹja stop ebú lásìkò tá a wà yìí ẹja stop à ń gara wa lásìkò tá a wà yìí torí pé ogun ti dé ogun tó sì dé yìí ṣe yọ kára lé yọ kára kó àwa tá a dára wa mà tá a lè rìn lọ́sàn-án lóru a níye o. àìmọ̀ra bẹ́ẹ̀ ni èèyàn mọ̀ra yan. àmàrà wa o soríṣiríṣi àwọn tí ò lè dárìn lọ́sàn-án lóru náà pọ̀ láàrin wa o bó làwọn ti wá gáìdì wọn pẹ̀lú wisdom bó la sì gáàdì òní ká pèrè àwa jọ. àbá mi ẹ máa ṣe o. tá a bá jọ sọ̀rọ̀ lọ́kàn àti olóṣèlú wa àti jẹ́nẹ́rà wa àtọlọ́pàá wa àti kọmíṣánná wa àti sẹ́nétọ̀ wa ẹ̀já péjọ afẹ́sẹ̀ kábàáyé fún ìran tiwa. yorùbá ẹ jí ẹ má sùn. nígbà tá a lọ sí Ọ̀wọ̀ èèyàn 42 lọ́kọ́kọ́ kú lọ́wọ́ nínú chọ́ọ̀chì èèyàn 42 náà pa nínú chọ́ọ̀chì mo dẹ̀ débẹ̀ kí wọ́n máa sọ fún mi pé kẹ́nìkan máa sọ fún mi pé bàbá chief mọ́mú Yorùbá kí lẹ̀ ń wá nínú chọ́ọ̀chì yìí ní sọ fún pé ṣé èrì rẹ̀ burú ni. wọ́n pa ọmọ ìyá àtẹ̀bí onígbà kí n má wọ chọ́ọ̀chì mọ́ wọnú chọ́ọ̀chì. ẹ kí wọ́n papọ̀ ọmọ rẹ̀ sí olè sọ́kẹ́ mi ọmọ wọnú chọ́ọ̀chì torí pé wọ́n pa ọmọ ìyá àtẹ̀bí àwọn sọ̀rọ̀ gbọ́dọ̀ pé kírísítẹ̀nì ni wọ́n so kírísítẹ̀nì yẹn ṣe ìran Yorùbá bí. a ní kírísítẹ̀nì alẹ́sìn àbáláyé a ní mùsùlùmí so n túmọ̀ sí pé ogun tó dé kìí sí pàmò sí pé mùsùlùmí èmi o àwọn chọ́ọ̀chì tápà yóò èmi gbọ́dọ̀ débẹ̀ o nítorí òun ò ní làákà ìgbónú o. wàhálà kò ní. ọgbọ́dọ̀ wọ́n bàbá rẹ̀ lọ tí ara bá. ẹ̀sùn ni a máa ṣòro. ọgbọ́dọ̀ wá ìbò kọ̀ọ̀kan ẹ̀sìn ní a máa ṣòro ẹ̀yọ́ dà fún yín torí pé etí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ń kára lé ń kára oko. nígbà tó bá ti wá di pé wọ́n dé Ògbómọ̀ṣọ́ tá a mójútó àti pé ẹjọ́ máa wọ báńdì kálukú lókun sòun tí ọba ti sírù ìgbésẹ̀ tá a gbé lánàá káfíń stop wọn tẹ bá wo gba àwọn Haúsá yẹn lánàá báyìí gbogbo náà ti ọjà l'Ógbómọ̀ṣọ́ tó kọjá ìbọ̀dì tó lè jáde tó gbẹ̀rù ń bà wọ́n pé tó tí àwọn ọ̀dọ́ ìbàdí òtí kọjá ẹlẹ́bọ̀dì á ti tọ́ lójú àwọn ọlọ́pàá èyí tá a bá ń nà ní pàrọ̀ náà àwọn tá a bá gbá mú nínú. gbogbo ẹnu mo gbọ́ àmọ́ mi tún sẹ́ǹdì ẹ̀ sí mi. tó bá dọ̀ sí tó bá béèrè pé kí ló kọ rẹ̀ yóò lóun ọ̀ràn tí ó kọ wọn mọ́ torí ọmọ pọ̀ ẹ̀jẹ̀ ni so bó ṣe rí nù so láàrin ara wa nísìnyí a nídìí ìjà o láàrin ara wa nísìnyí ìfẹ́ la nídìí o ìfẹ́ la nídìí o ìfẹ́ la nídìí o tá a bá nífẹ̀ẹ́ ara wa tá a bá parí gbogbo tá a bá pa tán tá a bá fi gbòmìnira tán sọkájọ máa sọ pé lágbájá sọ nǹkó sí báyìí jọkọ báyìí sọ nǹkó sí báyìí bọ̀tí nísìnyí ká wà lójú ogun a gbọ́dọ̀ máa complain
bàbá mi ẹ ṣé gan ẹ ṣé gan ẹ ṣé gan Ọlọ́run máa wà pẹ̀lú yín bàbá inú mi dẹ̀ dùn nítorí pé voice yìí ó jẹ́ pé bí n ṣe bẹ̀rẹ̀ gan tí mo kọ́kọ́ ṣe ti mọ ọmọ yín pé tèmi bá máa kọ́kọ́ jáde máa kọ́kọ́ koríkì ìlú mi síwájú kí n tó sọ ohun gbogbo nítorí oríkì yẹn ó ní tó jẹ́ lọ́dọ̀ tèmi ó lè má yí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bú mi wọ́n ní kí ló yẹ tó play Yorùbá Nation mo ní tí àsìkò Yorùbá Nation bá tó màá play mo play ní 3 weeks ago bàbá ṣe rí nǹkan tó dùn mọ́ mi inú lẹ́ni ni pé ṣe mọ̀ yí pé Dr. Taiwo yẹn ni mo fẹ́ gbé wá lẹ́ni wípé kàn tiẹ̀ wá sọ̀rọ̀ lórí gbogbo àwọn bàbá wa tí wọ́n ní wọ́n pè tí àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n sọ̀rọ̀ lé lórí bàbá àná gangan ó yẹ kí n ṣe show ó yẹ kí n fi ìbínú sọ̀rọ̀ nítorí pé nínú median èmi àti àwọn ẹlẹgbẹ́ mi a ní gbólóhùn asọ̀ tó fa ebú gidi lánàá débi pé tí n bá ní kí n ṣe show lánàá Ọlọ́run má jẹ́ n sọ̀rọ̀ jẹnu lọ àwọn èèyàn á ní kò tún tán kò yé yín mo wá apply wisdom mo wá fi ọgbọ́n orí kún pé tí n bá ní bọ̀ tà kí n máa bú àwọn tá a jọ ń ṣe mídíà ǹjẹ́ ọpọlọ wà ń bẹ̀ ìjáwé èèyàn ní wò pé kí ló dé ó ní mo fi wá pe àkíyèsí àwọn brọ́dà mi kí wọ́n bá ń wo show yìí tán bá gbọ́ lẹ́yìn pé ẹ jọ̀ọ́ ṣe rí Dr. Taiwo àbí tí mi bá ṣe mistake tí wọ́n pè Victor Taiwo God bless you inú mi dùn mo ti ẹ̀ mọ̀ pé yóò gbọ́dọ̀ máa mọ̀ bàbá ẹ̀yin number 1 wà mo ní Dr. Victor Taiwo nǹkan tí bàbá yìí ṣe kò yí ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ má bínú o kí n tó fi ń lẹ̀ mo fẹ́ sọ lójú yín ni kò yí ọ̀pọ̀lọpọ̀ ìdí tí ò dẹ̀ fi yí ọ̀pọ̀lọpọ̀ ni wípé kì í ṣe wípé tí a bá fẹ́ gba Yorùbá Nation mo fẹ́ sọ lójú bàbá tó yín bá rọ̀ǹgì bàbá máa correct mi ń bíbà tí mo dẹ̀ trust wọn tí a bá fẹ́ gba Yorùbá Nation bá a ṣe fẹ́ tí gbogbo wa ń pariwo ẹ̀ yìí ẹjọ́ torí ọlọ́njọ́ tá a bá máa sign bàbá mò ń bí question yìí o bàbá ṣé ń gbọ́ mi Chief Imam mo ní tí Ọlọ́run bá ti gbé Yorùbá Nation ilé wa lọ́wọ́ gbàgà níjọ́ tán bá wá dúró pé òkè o ẹ wá sign Yorùbá Nation yín o kí ẹ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ dádì mẹ́jọ àwọn wo ló máa sign kínní yẹn ẹ má bínú torí èmi ò mọ̀. ṣe rí nínú òfin tẹ́yẹ à ń gbé bọ̀ ayé ẹ rí i pé ìgbà tí Professor Banji Akintoye tán gba UNPO certificate ọ̀nà méjì ni wọ́n pín sí wọ́n ní àkọ́kọ́ tẹ́pẹ́ ẹ fẹ́ jà ní so this rising crisis ni ó jẹ́ káwọn ọba yín wá ìpètò ẹ̀ ń jà náà àwọn fẹ́ bá yín dá síjà bọ̀ tẹ́ bá fẹ́ lọ lálàáfíà ẹ nídìí àwọn tó jẹ́ olóṣèlú láàrin yín torí pé àwọn náà wà ń gọ́ọ̀mẹ̀ntì state. Ọlọ́run àbáyọ ọpọlọ yín ò ní dàrú ẹ má sọ̀rọ̀ lọ́wọ́. èyí ò ní gba òmìnira kó wọ́n fẹ́ pé wọ́n fẹ́ pín Lagos state Kogi state Edo state Niger state Ọ̀yọ́ state Èkìtì state kí gómìnà state yẹ kó wá yanu kalẹ̀ kó máa ní pé àwọn kan ń sọ pé wọ́n fẹ́ gba ilẹ̀ àwọn yóò dìjà láàrin àgbáyé ní òfin wọ́n béèrè láwọn gómìnà yẹn pé ṣé ẹ̀yin náà faramọ́ táwọn aráàlú làwọn faramọ́. God bless you baba. báwọn gómìnà yẹn jà nìyẹn tá a bá ti báwọn gómìnà yẹn jà yẹn ẹ rí i pé nígbà táwọn ṣiṣẹ́ yẹn lọ́wọ́ mo ṣiṣẹ́ yẹn pẹ̀lú làákàyè pẹ̀lú ìwé tí mo parí tán 1200 pages the book of Odua gbogbo àwọn gómìnà yẹn èmi ti mọ̀ pé a nídìí wọn lọ́la. bàbá tí bá ṣe ètò tán máa pè yín so bóyá a ṣe máa gba ìwé yẹn tí àwọn èèyàn lè máa rà níbí náà máa wo bá ṣe lè gbà ká kọ́kọ́ tiẹ̀ gbà bíi 50 wá ká wá polówó ẹ̀ fáwọn èèyàn nítorí lórí ìrànlọ́wọ́ Yorùbá náà ni ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. so tàbá kọ́kọ́ gba táwọn gómìnà yẹn bá ní pé yes àwọn mọ̀ sí kinní yìí ó dùn mọ́ àwọn bẹ́ẹ̀ ẹ rí i pé kinní yẹn àkọ́kọ́ ya ẹ̀kejì ń bẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ àwọn traditional rulers that is Ọọ̀ni of Ifẹ̀ àtàwọn first class ǹjẹ́ táwọn aráàlú yín sọ ǹjẹ́ faramọ́ so gbogbo ẹtọ́ bá ti wọ́n bú àwọn ọba lọ́ba wọ́n bú èdè sáwọn ọba àwọn tó ní wọ́n dùn ìdí rèé yẹ́mi fi gbéra lọ bá olórí àwọn lọ́ba that is Ọọ̀ni Ifẹ̀ àti Olúbàdàn kó tó kú àti bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ tájọjọ́ ọmọ Olúgbọ́n kan náà torí mi àti Aláàfin Ọ̀yọ́ the same ẹ̀jẹ̀ kan náà ni wá àwọn ọmọ Olúgbọ́n mẹ́rin náà làwọn alẹ́ Yorùbá Aláàfin Ọ̀yọ́ lẹ́gbọ́n Olítẹdé òun ni wọ́n bí lé Aláàfin Ọ̀yọ́ Olúbọ̀ fi lé gbọ́n
òun ló wà ní ilé gbọ́n yẹn èmi ní Olúgbọ̀n ti lọrin tí mo jẹ́ ọba ń bẹ̀. kábíyèsí bàbá kábíyèsí. ìdíwẹ́sì Olúgbọ̀n ti lọrin ní èmi lẹ́lẹ́kẹ̀rin láwọn ọmọ Aláàfin Ọ̀yọ́. kábíyèsí bàbá mi kábíyèsí. kí wọ́n fà láàrin ń bẹ̀ ni pé àwọn ọba yìí náà tá a bá ti bú wọn ara wọn yà òkúta fẹ́rẹ̀ o àwọn náà tẹ̀wọ́ gbà. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ àwọn tó lajú láàrin yín tá a bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó lajú láàrin wa ní gbogbo Áfíríkà lónìí a ní about 54 countries nílùú Áfíríkà tá a wà yìí. Ọbásanjọ́ tó jẹ́ ẹbọra Òwu ẹbọra Yorùbá nation ní ọ̀jẹ̀ lágbára Ọlọ́run torí pé òun ni chairman gbogbo former president gbogbo Áfíríkà báyìí. So a lè ṣe nǹkan kan tó wọn ní pé bàbá yìí o ń gbọ́ sọ faramọ́ ìdí rèé tí mo fi gbéra tí mo fi lọ bá Olúṣẹ́gun Ọbásanjọ́ nílé a ṣe meeting 4 hours àwọn méjèèjì. kábíyèsí. èmi àti Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá ń gbọ́ lórí tí mo bá wà báyìí wọ́n ń gbọ́. mi wàá mọ̀ pé bàbá mi gan mò ń bá sọ̀rọ̀ Olúgbọ́n oyè ńlá kábíyèsí mò ń gbọ́ yín. mo sì rí nu so látara bẹ́ẹ̀ èmi fara mi mo lọ bá Olúṣẹ́gun Ọbásanjọ́ lé former president of Nigeria tá a ṣe meeting more than 4 hours mi kì í jẹun léèyàn ilé Ọbásanjọ́ mo ti jẹun. kó fi lè mọ̀ pé inú mi dùn sí nǹkan tá ń ṣe so that a jọ sọ̀rọ̀ dáadáa torí pé ibi tọ́rọ̀ yìí lọ èmi ti mọ ibi tí ó wò sí wọn ní bọ́mọ kékeré bá ń gégi nígbó. àgbà ló máa mọ ibi tó máa wó sí kábíyèsí bàbá. so àwọn tá lè pè ní United Nations tá a bá gbéwèé débẹ̀ nù wọ́n á pè àwọn pé ń gbọ́ ṣe é gbọ́ sí iná wọn rà bàbá chief mi Yorùbá wọn ó tìjú mi bàbá sì ti wá sọ́dọ̀ mi olùtọ́ lábẹ́lẹ̀ so bàbá wa ò nífẹ̀ẹ́ wọn ti gbọ́ sí i so àwọn gọ́vnà wa àwọn náà ti gbọ́ sí i ìṣẹ́gẹ́dúrásì torí pé kò sí kàtà àti táyì fi tó wọn létí. bàbá mi ó kú nǹkan kan tẹ máa ṣe o gẹ́gẹ́ bí ọmọ Aláàfin tẹ jẹ́ tẹ jọ́ mọ Olúgbọ́n wọ́n ní ẹ̀yin àgbà ní kábíyèsí ẹ má bínú o wọ́n ní adìyẹ òun kú kan da ọmọ inú ẹ̀nù àbí báwo ni Yorùbá ṣe pòwe ṣé ẹ ti gbàgbé pé ẹ sì mọ̀tọ̀ yọjú èmi gan tí mo jọmọ yìí lọ o ẹ mọ̀ pé tí ò bá sálàáfin lórí ìtẹ́ Báṣọ̀run ló kàn ǹjẹ́ ẹ ti fi kíní lọ Báṣọ̀run Ọ̀yọ́ ẹ má bínú ẹ má bínú. tẹ bá wo the book of Oòduà ibi tí Aláàfin Ọ̀yọ́ bàbá wa ikú bàbá yìí tán sáyìsì ó tó nǹkan bíi 25 ní ọ̀rọ̀ yìí. but àwọn nǹkan ọmọ wọn Aláàfin Ọ̀yọ́ sọpọ ti Yorùbá nìkan mo nígbà tẹ̀yìn ọ̀dà kankan mọ̀ kẹ́lẹ́ máa sọ̀rọ̀ báyìí nígbà tẹ́ pé mo ṣe gbogbo kẹ́tẹ́ máa ń ṣe ní wọn máa pariwo síta pé àṣẹ ní nígbà tẹ́ ìṣe ìpè ọmọ kékeré lẹ̀ ń bá sọ̀rọ̀ so gbogbo wọn rí ní ìdìbò kan kó bá ṣe dúró àwọn tẹ́ expect kan tán rí bí ẹ bàbá sáwọn eléyìí náà dúró gbogbo ló dúró but ìwé yẹn lè jẹ́ gbogbo ọmọ Yorùbá ọmọ tí ń ṣẹlẹ̀ ìwé yẹn náà látẹ̀ndà fún United Nations torí pé gbogbo èèyàn wa tá ti pa ibẹ̀ náà ló wà ibẹ̀ náà láti lè gba òmìnira òun ló ń bá wa dúró sábà ti yẹn gé ètò tá ń fún so àwa dìfẹ́ǹdì àwọn ọba Saudi Arabia àwọn náà gbọ́ sí torí pé wọ́n mọ̀ lọ takò wá ní Saudi pé àwa pèpèrè nìyẹn Yorùbá àwa dẹ̀ jẹ́ yí wọn pé population Muslim ti ń bẹ nílẹ̀ Yorùbá 23 million ni wá a dẹ̀ ní mọ́sálásí 13,000 mọ́sálásí la nílẹ̀ Yorùbá àyè ṣe kèfèrí wọ́n fẹ́ gba ilẹ̀ wa àwọn èèyàn ṣe kèfèrí o so gbogbo rọ́tọ̀ bá pa ní Saudi Arabia lè jẹ́ kí n kọ́ tún translate sí èdè Arabic káwọn ọba Saudi náà kà òun rí i pé à ń lọ à gba òmìnira kò dẹ̀ sẹ́ni tí yóò dá wa dú sòdì ìdílé tèmi ò fi kú Nàìjíríà torí pé mo mọ ẹ̀tọ́ mo sì mòfin so àwọn tó ṣe wò mí lágbàáyé ní gbogbo ọ̀rọ̀ the world wọ́n wò pé the only African Muslim leader táwọn ẹ̀yàn èmi nìkan náà ló kù ní African Muslim leader CIMB sí ọ̀sẹ̀ tẹ́ gbogbo àgbáyé òkè tí èsì ìmọ̀ wulẹ̀ Yorùbá ò tọ̀ tẹ́ bá ti tọ́ ẹ̀tọ́ gbogbo mùsùlùmí Áfíríkà nù so ẹ̀ dá wà lálẹ́ ọ̀rọ̀ àwọn náà sì ti mọ̀ túmọ̀ rẹ̀ ní ilẹ̀ north àwọn náà fi ń sá fáàrin wọn èmi fi ń jáde tèmi o so èmi sọ fẹ́ èmi fi ń sòótọ́ fún everybody wọn pé àwọn lọ́sẹ̀ so this so a sì lọ ní agbára Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò nídìí àròyé kan so tá a bá fẹ́ gba òmìnira á nídìí àwọn gọ́ọ̀mẹ̀ntì àti ọba àlú àtàwọn ìkápá pàṣẹ. bàbá mi kábíyèsí ẹ ṣe gan-an ní tí mo fẹ́ gbọ́ lẹ ti sọ yẹn bàbá màá wá fi yín lẹ́sìn tí mo bá tún nídìí yín màá pè yín ṣé ní tí mo fẹ́ gbọ́ gangan mi ì ní láti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mo kàn máa fọ̀rọ̀ díẹ̀ kún ni màá dẹ̀ hang up ètò yìí
mo fẹ́ kí àwọn èèyàn rí ètò yìí wo mi ìfẹ́ kó pẹ́ mi ìfẹ́ kó pọ̀ púpọ̀ pé at least another 30 minutes ó yẹ kí n round up kó jẹ́ ṣókí òun ló máa jẹ́ káwọn èèyàn farabalẹ̀ gbọ́n tá a fẹ́ sọ inú mi dùn bàbá ẹ ṣàdúrà fún wa sà ẹ tó lọ sà ẹ ṣàdúrà fún wa ẹ ṣàdúrà fún gbogbo ọmọ yín. ó bẹ́ẹ̀ lérí ti yín torí pé tẹ́ ẹ bá wojú yín dáadáa ojú yẹn máa dẹ́rù bàyàn ojú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. torí pé ojú ànábì wa rí pé ojú ànábì funfun. bẹ́ẹ̀ ni bàbá. ojú yín pé rí nù ọlọ́run ní jẹ́ ká ẹ máa padà síbú láìlẹ́. àmì o àmì bàbá mi. ààrẹ alimọ̀rúfù ọmọ aláàfin Ọ̀yọ́ ọlọ́run ní jẹ́ ẹ máa padà síbú láìlẹ́. kábíyèsí bàbá àmì. ibi tẹ́ ẹ wà lamẹ́ríkà ẹ máa gánbẹ̀ ní ẹni lọlẹ́ o. àmì bàbá mi. ọlọ́run lè mú ẹ ní kọlu yín òsì ní kọlu yín ẹ wà bá wa padà nílẹ̀ Yorùbá nation láti gbòmìnira. bó ṣe máa rí nìyẹn bàbá. a máa dìmọ́ra wa ní agbára Ọlọ́run. àmì 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 Ọlọ́run. ọba tó ti sí agbára Ọlọ́run ìdùnnú làárì lágbára Ọlọ́run kò sí ní pẹ́. àmín. kò ní ju mọ́ wá fi kí gbogbo àwọn tó lólùfẹ́ yín ń lísìn gbọ́rọ̀ yín torí wọ́n mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ìmọ̀ kò kúrò ní. òótọ́ ọ̀rọ̀ tẹ́ ṣe sọ òun ló da òun bá àti ní ṣe mistake sọdẹ ṣe torí bọ́ ọmọ kékeré bá ń gé gidi gbọ́ àgbà ni ọmọ ibi tí ó wù sí o. thank you bàbá mi. ìrè tá a bá fẹ́ máa wọ so ìlàkàyè àtètò tẹ́ ẹ fi ń gbé nǹkan kalẹ̀ àti sùúrù sọdẹ ṣe òun náà lẹ́ẹ̀ máa fi Ọlọ́run fún yín jù báyìí lọ èyí tó ti fún yín Ọlọ́run nígbà yẹn gbogbo àwọn tó wá tara yín jáde lọ́mọ lọ́kùnrin lóbìnrin wọn Ọlọ́run jẹ́ mi tí wọn lóògùn kó tó kún yín lọ. àmín àmín Ọlọ́run ẹbí ọmọ lágbára tí Yorùbá ní sábà Ọlọ́run ní yọ ẹnì kankan. àmín 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 àmín. ọ̀pọ̀ ìlérí gbogbo àwọn mídíà tiwa Ọ̀túnba Hussein kí a máa gbogbo àwọn mídíà ní. bẹ́ẹ̀ ni bàbá. àmín. Ọ̀túnba Hussein ọlọ́ba àfisọ́rẹ̀ sọ́wọ́n wà ní gbogbo àwọn èèyàn wa pátá láti mídíà ọlọ́ba àfisọ́rẹ̀ sọ́wọ́n nǹkan kan wá àní dààmú àpàdé ara pẹ̀lú ìdùnnú àpàdé ara pẹ̀lú ayọ̀. ẹ ṣé bàbá mi. thank you bàbá ẹ ṣé ó dàbọ̀. now ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn ẹ má ì lọ o brọ́dà mi tó àwọn tó brọ́dà mi tó jẹ́ ń pe bàbá gangan lógun ọ̀fẹ́ ìwọ ló initiate mi tí mo fi pe bàbá àmọ́ ọkọ tó tún ń sọ yìí pé gbogbo tí bàbá ń sọ bàbá yìí ó máa ń ṣẹni tí ń bẹ̀rù èèyàn kankan bàbá Yorùbá bàbá ìmáàmù Yorùbá ti kọjá pé kí là ń sọ lórí ètò bàbá máa sòótọ́ ọ̀rọ̀ o ẹ wá jẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ kékeré kan fún wa ṣe ní gbogbo àwọn tó máa ń bú wa àwọn kan bú wa wọ́n ní onírùngbọ̀n yẹwúkẹ́ ni mí mo dẹ̀ ní bóyá ṣé irùngbọ̀n mi yẹn ló ń bí wọ́n nú wọn ló nínú gbọ̀n ògúnfe ni mí alihamdulilayi wọ́n là bọ́ sórí ètò wọ́n là ń sọ àmàníkọ́ fún wa ní star normally àmàníkọ́ fún wa ní star mi ìfẹ́ sọ̀rọ̀ ebú àmọ́lúwẹ̀ tó bá ń gbọ́ àgbọ̀ èmi ò níjà báyàn kankan jà àmọ́ tá a bá róòtọ́ ọ̀rọ̀ tá a bá sọ tá a bá ti torí pa a fẹ́ rí owó lórí Facebook tẹ́ẹ̀sì òótọ́ ọ̀rọ̀ ọlọ́run máa yẹ kẹlòmíì fi owó yẹn kó fi wo nǹkan míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe pé ti ẹnu kò dẹ́ ṣe tètè bọ̀ọ̀lì ẹ bá mi ṣe ètò yìí gbogbo ẹni tẹ́ wà ń bì ẹ mọ̀ pé mi tún ń ṣètọrẹ àánú ni ìtọrẹ àánú ojú ayé àti ìtọrẹ àánú abẹ́ aṣọ tí mò ń ṣe òun ni ọlọ́run fi ń kẹ́ mi ló fi lẹ́ fi rí pé tí bá máa jáde mi ń ṣẹni tó ń jáde lójoojúmọ́ ṣe ètò mi ń ṣẹni tó ń sọ̀rọ̀ pé lénìí mo gbọ́dọ̀ ṣètò lọ́la mo gbọ́dọ̀ ṣètò mo gbọ́dọ̀ lo 4 hours mo gbọ́dọ̀ lo 3.5 hours àwọn tó ń lò náà mi bá wọn wí ọ̀nà àtijẹ́ lẹ́lòmíì ọ̀nà àtijẹ́ ní Facebook yìí jẹ́ ọ̀nà àtijẹ́ ní Yorùbá nation jẹ́ fẹ́ lomi ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ wọ́n ti mú bí iṣẹ́ àmọ́ iṣẹ́ wo lẹ wá fẹ́ kẹ́ ẹ mú kíní tẹ́ ẹ bá wá mú níbi iṣẹ́ ẹ jẹ́ ká mú lódodo nítorí pé mo rí Dr. Victor Taiwo mo rí pé àwọn èèyàn àtàkì máa yìí which is tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ìtorí ẹ̀ tó bá yẹ pé mo da sọ́ńbì ni ọ̀pọ̀lọpọ̀ ní máa wò pé ààrẹ ó ti gbowó lọ́wọ́ olóṣèlú ni mo ṣe ní bàbá ìmáàmù yìí wà láìtàlá mi ní ọkàn ọ̀gbẹ́ni lógun ọ̀fẹ́ yìí tó sọ̀rọ̀ bàbá yẹn bó ṣe sọ báyìí kí ni ẹ̀dẹ̀ wá sí máa ní mi pé ẹ pé bàbá yìí Dr. Victor Taiwo gangan ló yẹ kó wá sórí ètò ilé ní bọ̀t wọ́n ní prógráàmù kan wọ́n ní mítìn kan pẹ̀lú àwọn kan ní aago 10 lálẹ́ yìí ìtorí ẹ̀ ní kí ni ò ṣe lè wáyé bọ̀ máa padà gbé wọn wá bóyá jọ Thursday ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ṣe
ṣẹ́rí security wa ó wà very important ju gbogbo nǹkan tẹ́ anybody sọ ṣẹ́rí ọ̀rọ̀ Yorùbá nation ẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ́ kan o a sọ pé àṣẹ Yorùbá nation mọ́ o bọ́ ṣẹ́rí security bí wọ́n ṣe ń pa wá ta ló dùn mọ́ nínú èmi tàjọ́ ń wò mí yìí pé bọ́n ṣe ń pa wá nílẹ̀ Yorùbá ó dáa nínú àwọn èèyàn tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ló ń bú mi bóyá kò rí èébú ni ìwọ tó sọ pé fún mi star ṣọ́ọ̀ ní fún wa ń star lórí program ni ṣèbí star là ń béèrè fún star tá à ń béèrè ìjọba tí ń béèrè tó ti ń fún wa gan kò tí ì tó owó tí mo fi ń jẹ McDonald's kò tí ì tó owó tí fi ń jẹ Burger King láàrin ọ̀sẹ̀ kan so tá a bá wá ń sọ̀rọ̀ ipe ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan ẹ ṣe ọ̀nà lọ́nà right gbogbo ẹ̀ tẹ́ jẹ́ brother mi àtẹni tó jù mí lọ àtẹni tí mo jù lọ tẹ́ ń gbé ọ̀rọ̀ Dr. Victor Taiwo tẹ́ ń gbé sódì kejì ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ kó yé yín ni o bọ̀ díẹ̀ nínú ẹ̀ ni bàbá ti sọ yìí kéèyàn wo irú èmi ọkùnrin tó dá dúró báyìí jẹ́ pé tíyàwó mi bá wò mí kó máa ń jí sòrò mi ni nìyẹn kan wá bú èmi ló sọ pé mi onírùngbọ̀n ògúnfe ni mí mo dẹ̀ sọ fólúwo ẹ̀mí ìbájá o mo ní mọ́kọ ẹ jáde káwọn jọ gbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wa ó ní tí Amẹ́ríkà ò bá gbé mi kí n máa lọ́lé mu ni èyí tí mo ti ṣe nílùú Nàìjíríà tó o bá ṣerú ẹ̀ wá dúpẹ́ fọ́lọ́run ni kò nídìí ká ń jà ká ń bára wa jà nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà dé pé tá a bá ti wà lọ́nláìn a máa búra wa àbú gbogbo àtàjọ́ ń ṣe ètò tẹ bá ti wá gbàgbé pé ẹ ṣètò tán ẹ wá tún lọ lẹ́yìn ẹ̀ tẹ́ ẹ ti bú ẹ tún máa lọ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ bá wo oní tí mo kọ́kọ́ fi wọlé gbogbo ẹni tó bá gbọ́ Yorùbá dáadáa kíní tí mo kọ́kọ́ play yẹn ẹ rí ẹjẹ́ tó play ẹ̀kẹ́ gbọ́ ìtumọ̀ ẹ̀. májà bára wa jẹ́ ìbàjẹ́ ọjọ́ kan ó ń tán lógún ọdún ká má bára wa jẹ́. ṣe rí ìtumọ̀ orin kíní yẹn ṣe rí ètò tèmi níjọ́ tí n bá fẹ́ ṣe ètò 2 hours ọ̀tọ̀ ṣe rí eléyìí mo kàn fẹ́ ṣe láàrin 1 hour kó dẹ̀ tọ́ síbẹ̀ tó bá ti pé 6:30 nílùú wa ń bì báyìí máa hang up kínní mi ò fẹ́ kó pọ̀ jù exactly 6:30 àfi tí n bá tún rí àwọn èèyàn tó ní kọ́mẹ́ǹtì àbí tó ní nǹkan tó fẹ́ sọ lórí ẹ̀ ṣé security ilẹ̀ Yorùbá lẹ fẹ́ ṣé election Yorùbá la fẹ́ ṣé ìdìbò ilẹ̀ Yorùbá la fẹ́ àbí ṣé bọ́n ṣe ń pa wá tí wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn wa ṣé nǹkan tó ṣe kókó ni ẹ má jẹ́ ká bara wa jẹ́ nítorí pé ìbàjẹ́ ọjọ́ kan kò ń tọ́ lógún ọdún o ìwọ lè lérò pé ẹni tó bàjẹ́ yẹn ó máa dáríjì yẹn o lójú ló ti dáríjì yẹn bọ̀ kò ní dáríjì yẹn lọ́kàn tó bá ń wo ìbàjẹ́ tó ṣe fóun ẹni tó ṣe bàjẹ́ mi mo ti dáríjì bọ̀ ọ̀nà tírú ìbàjẹ́ yẹn ò fi ní wáyé mọ́ ẹ jẹ́ ká ṣe ìtorí ẹ̀ ni kò yẹ ká bara wa jẹ́ nítorí pé n tá a fẹ́ jẹ́ ká wá fi ba n tá a jẹ́ ká fi bàjẹ́ ọmọ Yorùbá kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ Dr. Victor Taiwo ó wà nínú àwọn tó ń pe security fún ilẹ̀ Yorùbá wọ́n pè wá sí àkíyèsí láti jẹ́ pé ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ́ tó jíire kì í ṣe pé kémi àti ẹ̀yin ká wà níbìkan ká má lè sùn ká má lè rọrí débi pé kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ àwọn arábí ti dé fókà tó bá yọ ìbọn ó kì í sì tèmi bá lè mi ní ayẹta mo ní ìkọ̀kọ̀ tí mo lè fi gbéra mi ń jà ṣé gbogbo àwọn ọmọ tó wà nínú complete ilé ṣé gbogbo wọn náà ni ẹlòmíì tó yẹ pé tẹ́ ẹ bá ti gbọ́ tàkó báyìí ẹ máa jáde ni a máa sáré bọ́ síta ẹ̀yin èèyàn mi ṣe rí ọ̀rọ̀ Yorùbá ó ní mo ṣe máa ń sọ fún wọn pé ẹ jẹ́ ká ṣe kinní bó bá ṣe yẹ kó rí ẹ má jẹ́ ká fi nítorí pé a fẹ́ rí èrò èmi ní garanti pé tí n bá ṣe ṣó téèyàn 200 bá wo ṣó mi tó bá máa fi di 2-3 days ó lè wọ 5,000 ìyẹn ti tó kò ń ṣe dandan kéèyàn pọ̀ lórí ibi torí pé èèyàn pọ̀ rẹpẹtẹ ẹlòmíì wá bọ èbú ẹlòmíì ó wá insult èèyàn ẹlòmíì wá pé kí ni ń sọ arírú àwọn tí mò ń sọ yìí náà wọ́n wà lórí ibi tó ń wo ètò yìí o èmi ò rẹ̀ ń jókòó kí n wo ètò alájà mi máa ń bú mi a ní kí ló dé wò tí ẹ̀ ń gbọ́ ọ̀kan táwọn yòókù sọ máa ń ní tá a bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ èmi ò nílì láti wo aago tí wọn kí n fi sọ̀rọ̀ èmi fẹ́ sọ nǹkan tèmi mọ̀ security òun ló wà important but now ṣe wá fẹ́ gbọ́ kò sí báyìí fẹ́ ní security nílẹ̀ kó tó jíire tá à ní nídìí ẹbọra owó o kò sí báyìí fẹ́ ní security nílẹ̀ kó tó jíire tá à ní nídìí àbàbá tá à ń gbé ṣépè yìí o èpè tá à ń ṣe yẹn kọ́ ni point ju pé ibo là ń lọ gangan where are we going ṣé èpè tẹ́ ẹ̀ ń ṣe fún wọn yẹn níjọ́ tẹ́ ẹ ti ń ṣépè ọmọ Yorùbá ta ti ń bu èpè
èpè tó tẹ̀ ń ṣẹ́ fáwọn olóṣèlú látọdún gbọ́nran títí náà wọ́n máa dàgbà wọ́n máa kú èpè ràn án tẹ́pẹ́ ràn o èpè òdè ràn àwọn tẹ́pẹ́ ò ràn ṣe é rántí pé mo sọ́rí lójú ayé ọmọ Ṣàgàrí ni gbogbo ọmọ ẹ fi kú o ẹ jẹ́ ká ṣe rere ìbàjẹ́ ò débì kankan just because nítorí pé mo fẹ́ rérò tí èèyàn tẹ́ni bá ń wò mí bíbà alihamdulilayi ẹ jẹ́ kó wò nǹkan tá a sọ sọ̀rọ̀ tá a sọ so make sense chief imam Yorùbá ló bá gbogbo wa sọ̀rọ̀ tán yìí ẹni tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ wọlé chief imam Yorùbá ló bá wa sọ̀rọ̀ ló ń wò yìí wọ́n ní kíní kan kéèyàn ṣe gbá kan kéèyàn ṣàwo kan àmọ́ nǹkan tá à ń sọ lágbájá tàmọ̀dùn ẹ má jẹ́ ká gbéyàn wá sórí show kí gbogbo wa wá ṣe kòlábò ká wá bú ẹni tó máa ràn wá lọ́wọ́ mò ń rí fáàsì ọ̀rọ̀ Dr. Victor Taiwo ọ̀pọ̀lọpọ̀ wà lórí àwọn gúrùpù kankan èmi ò nídìí láti dárúkọ torí mi ní nǹkan bá wọn pò bọ̀ṣẹ́ rí nǹkan tèmi kàn lè sọ fún wọn ni pé oníkálukú wọn láti ní sùúrù o tá a bá ní sùúrù a máa ba nǹkan jẹ́ o tá a bá ní sùúrù ànímọ̀ nǹkan tá à ń ṣe o torí sùúrù gangan ló yẹ ká fi ṣe kíní kì í ṣe ìjà káwa ni ẹ lágbájá ṣẹ̀mí tàmọ̀dún ṣẹ̀mí kí ló dé tá à ń bara wa jẹ́ tó yẹ pé tẹ́ bá wá bàyàn jẹ́ tán ẹ wá lọ lẹ́yìn ẹ máa lọ bẹ̀bẹ̀ à ní ìdí ẹ̀ èmi yìí kan wà lára ẹni tí wọ́n sọ pé kọ́ má bu ọba kẹ́nìkan kọ́ má ṣe pé fún ọba bẹ́ẹ̀ mi ṣe sọ tó níbi tẹ́yìn tó gbọ́dé àwọn kan tí tún ń bú èmi pé mo wà lára àwọn tó ní kọ́ máa bú ọba kẹ́ máa wòran o ẹjọ́ ẹ bá mi ṣe ètò yìí alẹ́ ni ẹ bá mi ṣe ẹjọ́ tó lọ àwọn kan tún wà lára àwọn tó sọ fún mi pé mo wà lára àwọn tó ní kọ́ máa bú ọba ẹjọ́ ṣérù yẹn right tẹ́mi tó pé àwọn èèyàn ń tákù mi tọ́mọ aláwọn bó fowó àwọn ọba kiri kan wo àwọn kiri kan wo máa ní ẹ ní sùúrù ó ní bàbá Yorùbá sọ yìí o mi ò mọ̀dájì kan tí bàbá yẹn mọ̀ nínú tó lọ o mọ̀dájì kan tí bàbá Adé bàbá bá jẹ́ Akíntóyè mọ̀dájì kan tó mọ̀ nínú tó lọ o kò sẹ́ni tó mọ̀ ìdajì kan tí àwọn ọba wa mọ̀ wọ́n lè má dá sọ́rọ̀ wa o wọ́n lè láwọn òṣè Yorùbá nation o but ẹ jẹ́ ká wo àwọn tó ń ṣòṣèlú yẹn ẹ fi wọ́n sáyé tiwọn báwa ṣe máa ṣe rálì títí wa nílẹ̀ Yorùbá irú ẹ̀ ni bàbá ṣe lánàá yẹn o rálì tí bàbá ṣe Yorùbá nation ni wọ́n pa máa yẹn Mr. Olúgbénga Owólabí wọ́n pa máa yẹn just wọ́n kàn pa máa yẹn bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ latrotech tó yẹ pé ọmọ yẹn lautech àbí kí náà pé ọmọ yẹn school ọmọ yẹn ti kúrò ọmọ wá iṣẹ́ lọ nígbà tó ti lautech yẹn kí ló ṣe the best ó wá iṣẹ́ lọ àṣekú lọ ọmọ máa rí e ọlọ́run máa ní ẹ̀kẹ́mi àtàwọn ọmọ yín ọlọ́run máa ní jẹ́ àríkú oníjọ́ tá à lérò ọmọ wá wọ́n ní kódà ọmọ yẹn níbi tá a gbọ́dé wọ́n ní ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ lù sí bàbá ẹ̀ ni ẹ mọ̀ pé tí bá wá bí màá fún yín ní information tó dáa lẹ́yìn tó pa àwọn méjèèjì yẹn tán wọ́n tún pa ẹni tó gbé owó lọ wọ́n pa ọlọ́kadà èèyàn méjì ló tún bá àwọn méjì yẹn lọ tó fi jẹ́ mẹ́rin according to reliable source èmi ò mọ èyí táwọn èèyàn sọ pé wọ́n lábúrò ẹ̀ ló pa I don't know about that information tẹ́mi ò bá mọ̀ mí ní gbé tó bá wá lábúrò ẹ̀ ló pa tíyẹn bá jáde àwa náà wá jáde pé wọ́n ní àbúrò ẹ̀ ló pa but tí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni máa yìí sọ̀rọ̀ yìí pé wọ́n wo olórí burúkú Fúlàní yẹn ó ń tẹnu wọn pé àwọn tí ń tẹ̀lé ẹ̀ ti pẹ́ bọ̀ God so good wọ́n mú o ọwọ́ ti tẹ̀ ọ́ náà o bọ́n tó wá ń yà mí lẹ́nu ni pé ǹjẹ́ àwọn ọmọ bàbá wọ́n ti yẹ kí n béèrè lọ bàbá ǹjẹ́ àwọn ọmọ bàbá àjọ ń tọ́jú nǹkan sí wèrè yẹn lára nítorí pé tó bá gbé lọ sí police station àtòkè náà máa ti pàṣẹ pé kó fi kidnapper lẹ̀ irú ìlú wo nìyẹn ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ká má sọ̀rọ̀ tàbádẹ́ ń sọ̀rọ̀ àwọn kan ní olóhùn wọn lóhùn atẹ́rẹ́ èmi tó yẹ pé ohun tèmi ń sọ yìí mi tó hùn mí kéde yìí kí ọ̀kan máa ní ohun mi dàbí ohun kinní kan ṣé mọ̀ mo kọ̀ wó pé ńgbà míì tí ẹ mọ̀ pé mo dẹ̀ máa ń sọ pé mi ì fẹ́ bá obìnrin ní argument bọ̀ wúmà yìí ó kọjá yìí ẹ̀ gan lórí media presenter bọ̀ mo kàn wó pé ká gbé ẹnu kúrò ńbẹ̀ mi ò nídìí pé kí n dárúkọ àbí kí n máa báyọ̀ jàǹbì àmọ́ ẹ jẹ́ ká gbé news tó certain ẹ jẹ́ ká gbé correct news kò ń ṣe bí nǹkan tí Ìgbòho jáde fún gangan ló padà ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ṣé ẹ̀yin ò rò bẹ́ẹ̀ ni ẹ rò pé Ìgbòho jáde ó wò pé èyí tẹ́ ń pa àwọn ọmọ wa yìí ti tó Dr. Aboríṣàdé mà lọ dálé iṣẹ́ lẹ̀ ni ọ̀gbẹ́ni yìí náà ní fáàmù olóòtẹ́ẹ̀lì o nítorí ẹ̀ dálẹ̀ àwọn kan náà ń jẹ lábẹ́ o láti gbà tó ti pa ṣiṣẹ́ wọn ní ti hòtẹ́ẹ̀lì pa ṣé wọ́n máa rọ́ọ̀nù hòtẹ́ẹ̀lì ni
wọ́n máa ti hòtẹ́ẹ̀lì yẹn padà wọ́n gbà tó ṣe pé orí wọn burú hòtẹ́ẹ̀lì ti dúró sìn ẹ wò ó sìn èèyàn bíi 20 sí 30 tó ń ṣiṣẹ́ nínú hòtẹ́ẹ̀lì yẹn sìn iṣẹ́ ti dúró fún wọn owó tí máníjà wọn bá wà fún ẹ bóyá lẹ́lòmíì máa rówó ṣùgbọ́n wọn ẹ̀yẹ worú nǹkan bí ẹ jẹ́ ká rò ó bọ́tà bá ń ṣe nǹkan táwọn à ń bọ́ wípé ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí àwọn yẹn wò pé what are we talking about nǹkan tá à ń sọ ni pé ṣe ní security Nàìjíríà ó dọwọ́ àwọn àgbààgbà ẹ rántí pé mo ti dárúkọ bàbá wa Tinubu mo dárúkọ wọn rí mo ní tí bàbá wa Tinubu bá fún each state ní 5 million àwọn èèyàn tiẹ̀ ló kéré tó bá fún wọn ní 30 million pé ẹ lọ secure lu yín nígbà tí mo sọ̀rọ̀ mo ní ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ẹlòmíì dọ̀la ni màmá sọ ní ìdẹ̀rí bàbá ńlá kú ẹni tó lè stop mi kí n má sọ àṣírí ni mo sọ fún yín yẹn nítorí pé tí ò bá sí pé wèrè wà nínú àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí ò bá sí pé wọ́n ní sókò lórí tí ò bá sí pé orí wọn burú ó fẹ́ ṣe bẹ̀ fọ́ kẹ́ ẹ support Yorùbá nation ẹ support Yorùbá nation kẹ́ ẹ dìbò fọ́mọ Yorùbá ẹ dìbò fọ́mọ Yorùbá ẹ wá lọ ń gbé ọmọ Haúsá àti Ìgbò ẹ ń gbé lórí ọmọ tí ṣe ni pé orí wa ó ti sán ẹni tó bá wọ anybody lè bó èmi bí èmi ò kíá o but in as much tó sì yẹ pé Yorùbá nation là ń ṣe tẹ́ ẹ bá ti lè tẹ̀lé wa ní Yorùbá nation ẹ tẹ̀lé ẹni tó jọmọ Yorùbá kẹlọ ṣe wọ́n ẹ̀fà tẹ́ bá fẹ́ ṣe fún èwo ni ẹ ó ti gbó lọ́wọ́ olóṣèlú èmi ò kíá o but òdodo ọ̀rọ̀ kò ní ní ká má sọ ohun ṣe ti rántí 1963 after 30 years 1983 another 30 years 2013 I mean 2023 ló máa wáyé 30 years ó la fi ní problem nílẹ̀ Yorùbá every 30 years ọkùnrin yẹn kò sọ sí mi lọ́kàn 63 93 and 2023 ẹ ṣe ẹ̀yin tẹ́jọ wà ń bì ló tó bá di 2023 ló bá pé 90 years tí a ti ní problem yẹn the first problem ń sìn àti ìdáyé second problem àti ìdáyé third problem náà sìn ló ti tún ṣẹlẹ̀ yìí so ìdásùnmọ̀ tẹ́ ẹ bá ti wá tẹ̀lé Yorùbá nation kí lẹ̀ ń ṣe tẹ́ ẹ bá ti tẹ̀lé ọmọ bàbá yìí kí lẹ̀ wá ń ṣe ẹ wá ń kó àwọn bàbá wa àgbàlagbà tẹ́bi òde ń fẹ́ bú wọn ẹ wá ń jáde kàkà kẹ́ ẹ support wa kẹ́ ẹ back wa lẹ́yìn pé yes this is what we supposed to do tí ẹ bá lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ anybody tó bá lólóṣèlú ni mí number one mi ò ṣe olóṣèlú bọ̀ wípé kọ́ wá ní ẹ wọn ò ṣe Yorùbá nation àbí bá ṣe ń gbàdúrà pé a fẹ́ gba Yorùbá nation lọ́dún yìí táwọn sọ Yorùbá nation now yìí tí Yorùbá nation bá ti possible lọ́dún yìí sìn ẹjọ́ torí Ọlọ́run láàrin èmi àti yín ṣé kò ṣe òṣèlú náà lọ́ máa fi wọlé gbẹ̀yìn ni àwọn tọ́wọ̀n ọmọ bá rẹ ṣe ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ ó dàn ẹ ló àrólé mo wà lórí ṣó ok tó fẹ́ sọ̀rọ̀ ní àbíbáwo mo ti ń ṣe ṣó lọ́wọ́. ok iṣẹ́ báyìí ṣàfikún káwọn èèyàn gbọ́ bọ́dà wa kan náà fẹ́ sọ̀rọ̀ o oníbàjẹ́ ẹkú ètò ní. Ọlọ́run a máa fún yín ní ọgbọ́n àti òye tí ẹ bí ń ṣe ìrìn àjò wa yìí. àmín. mo kàn fẹ́ dúró ti bàbá Chief Imam òótọ́ ọ̀rọ̀ ibẹ̀ òun ni bàbá yẹn ti sọ yẹn àmọ́ kókó ni pé security ìyẹn ló yẹ kí gbogbo àjọ sowọ́pọ̀ kájọ fight ṣẹ́rí tí ogun bá dé ogun ò mọ Yíbò kò mọ Yorùbá kò mọ Yorùbá nation kò mọ olóṣèlú tí wàhálà bá dé kò mọ anybody ṣẹ́rí máa ń sọ nǹkan kan wípé tó bá di alẹ́ gbogbo á máa sùn ṣẹ́rí òru tí nǹkan bá dún gbà ò ẹ̀kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ máa sùn o. bẹ́ẹ̀ ni o. tí bọ́ọ̀mù bá dún gbà ò ẹ̀kan náà lóníkálùkù máa jí. wàláì. àsìkò náà lóníkálùkù máa jí nǹkan tó túmọ̀ sí pé ogun kò mọ ọmọ kékeré kò mọ àgbàlagbà. orú nǹkan táwọn mínísítà Dr. Victor fẹ́ ṣe yẹn òye ni òye àwọn èèyàn wa. àbí nígbà tó máa ṣẹlẹ̀ Ukraine báwo ló yẹ ṣẹlẹ̀. so nǹkan tó pè gbogbo àwọn tó pè àwọn ọmọ Yorùbá ni wọ́n pè wọn ọ̀pọ̀ ọmọ àlè ọmọ Yorùbá àwọn tó ní ẹ̀tọ́ sí ilẹ̀ Yorùbá òun ni gbogbo àwọn tí wọ́n pè ìpèsè fẹ́ wò kí ogun kó Yorùbá ni. so kọ́ má orú nǹkan bẹ́ẹ̀ yẹn ìṣe ló yẹ kí gbogbo kakọ́ ọ̀pọ̀ kò di pé ọ̀tẹ̀ nítorí ẹnìkan ò sínú ẹgbẹ́ ta wà
ó ti di ọ̀tá yòó ó ti di olóṣèlú àní ṣe bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo dẹ̀ tún fẹ́ sọ bẹ̀ ni pé nígbà tí amalgamation lọ́dún náà lọ́hùn á gbọ́ pé ọba Yorùbá pẹ̀lú ọ̀hún tó sign ṣẹ́rí tí wọ́n bá máa gba Yorùbá nation lé ní bàbá máa gbà tọ́lọ́run máa ní kó tásìkò bí bàbá yẹn ṣe ti sọ kò sí irọ́ kankan bẹ̀ ẹnìkan bá ní pé kinní kan òun sọ̀rọ̀ wípé bàbá bá jẹ́ Akíntóyè máa bọ̀ ní UK àbíkẹ́ máa bọ̀ ní ẹ̀yìn lẹ́ máa sign irọ́ ńlá ló wà bẹ́ẹ̀ irọ́ ńlá ó ní àwọn tó máa pè tí wọ́n máa gbé ìwé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ ẹ jẹ́ kí a máa sòótọ́ ọ̀rọ̀ ká má torí nǹkan tí a fẹ́ di àbí ipò tá à ń wá àbówó tá a fẹ́ rí ká má sọ nǹkan tó possible a lè gbálẹ̀ Yorùbá lẹ́yìn ọba ilẹ̀ Yorùbá. So ẹ bàbá kan náà wà ẹ bá rántí wọ́n ṣe fídíò kan wípé Ọbásanjọ́ ń ṣe ẹni tí a lè fojú parẹ́ bẹ̀ yẹn o. So ó pẹ̀lú àwọn tí ó wà ń di ọ̀rọ̀ tàbádẹ̀ wò bẹ́ẹ̀ yẹn dẹ̀ wọ́n ní tẹ́yọ̀ bá máa pé màálù wọ́n ní tẹ́yọ̀ bá máa ṣe bí ọ̀bọ ẹ̀ bẹ́ẹ̀ bá máa mọ̀ bọ̀ á ṣe bí ọ̀bọ ni o òun lọ̀rọ̀ wa ẹ má jẹ́ ká máa bú gbogbo àwọn pípò yìí mọ́. àwọn ọ̀gbọ́n ó ti sú èmi o wàhálà ó ti sú èmi. gọ́mọdé láti gọ́mọdé ohun ẹni tó gbọ́ yẹn ó ti gbọ́ lọ́wọ́ lóṣèlú ẹ̀ ṣe. àṣàmà fúlù ẹni tó bá sọ bẹ́ẹ̀. ẹ máa wo gbogbo orin tí wọ́n kọ tó fi ń bú Tinubu sí àwọn ọmọ Ìgbò ló ń ṣe. Ẹ lọ wo dáadáa àwọn ọmọ Ìgbò ló ń ṣe. mo ti rí. bàbá ẹ sọ kankan ó ní ẹ lè rí Haúsá kó bú Haúsá àwọn ọmọ Ìgbò ló ń ṣe. no àwọn èèyàn ògbó àárín yẹn máa sọ̀rọ̀ ẹ lọ. gbogbo alámàdàgbà bọ̀ lórí security yẹn ẹ má jẹ́ ká ta ẹnì kankan nù ẹ jẹ́ àkóra wa pọ̀ kájọ jàjà yẹn. bẹ́ẹ̀ ni ṣèyí fún mi ni o ṣèyí fún mi ọlọ́run mi. bàbá gba Yorùbá nation kò sẹ́ni tó lè lẹ́nìkan kúrò ńlẹ̀ Yorùbá o. gbogbo ẹni wá bí fún mi àwárí wọn ẹni tó ṣèbàjẹ́ ọlọ́run bá wa pa wọ́n rẹ́ bẹ́ẹ̀ ni wàá ṣeré náà ẹ sàmáyé. ẹ máa ṣe bá yé ṣe tó bá ní ẹ ti gbowó kan ṣe àwọn tó gbowó kan lọ tó kan lọ gbowó tiwọn. àbí. àròlé kúkú là mọ́lẹ̀. gbogbo owó ẹ̀pà gbogbo owó gúgúrú gbogbo owó tá a ti sọ látijọ́ ìhun dà. àròlé ọlọ́run máa jẹ́ ó dáa fún ẹ o. ẹ lọ wo gbogbo ẹgbẹ́ káàkiri ó ti sú àwọn èèyàn nínú ká máa fi rọ́gbowó ó ti sú àwọn èèyàn kò sẹ́gbẹ́ tó ń dáwó mọ́ nítorí wọn ò rí nǹkan kan nídìí ẹ̀. sòyìn sìn àwọn tí Ọlọ́run dẹ̀ bùkún. wọn ṣe ní ti for 62 years òun náà là ń sọ ààrẹ ní. ó try nǹkan tako yẹn máa ṣe ní pé kò sí bí béèyàn ṣe máa ṣe kò sẹ́ni tó perfect láyé yìí kò sẹ́ni tó ní àléébù tiẹ̀ bó a gbọ́dọ̀ fi àléébù ara wa ká máa fi bá ara wa jà. nǹkan tí ọ̀gbẹ́ni yẹn gbé kalẹ̀ nǹkan gidi ni o kọ́lọ́hún dẹ̀ fún ṣe kọ́lọ́hún tì lẹ́yìn. ìyẹn ṣé Mr. Taiwo ló sọ. dr bẹ́ẹ̀ ni Dr. Taiwo kọ́lọ́hún tì wọ́n lẹ́yìn. a ní ìdí ẹ o a ní ìdí ìpàdé yẹn káwọn pípù yìí lè bá àwọn alágbára ilẹ̀ Yorùbá. òun dẹ̀ náà ti ń pariwo pé òun làkàn ti ń pariwo ẹ má fowó sínú àkáǹtì wọn o lè ní wọn o gbogbo owó òrèké gbogbo wèrè tó ti ń gbà látijọ́ ìbò náà kó sí. àwọn tí wọ́n pè yẹn lásán tí wọ́n bá fowó síbẹ̀ ókè gbogbo owó ta ti ń já owó ẹ̀pà owó ìrèké owó oṣù owó rálì owó nǹkan àti ìdá 200 million. gbogbo owó ta ti ń já tá ìṣe ìjọba nìkan kíníkan nǹkan kan àti èyí tó lọ fowó ra kẹ̀kẹ́ àti èyí tó fowó lọ ralẹ̀ tó kọ́lé àti èyí tó fowó ra mọ́tò tiẹ̀ gbogbo owó yẹn ta bá papọ̀. àrólé nǹkan táwọn olóṣèlú fi gba fọ́ọ̀mù bàbá. ó mọye táwa náà ná nínú Oòduà and diaspora lórí kínní so ó ní mo ṣe máa ń wò tí ẹnìkan táwọn kan bá lanu pàkà tó bá ń sọ̀rọ̀ téèyàn bá tiẹ̀ máa sọ̀rọ̀ síyàn nínú mídíà yìí àbí nínú àwọn tá à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ó yẹ kó máa wojú kó tó máa sọ̀rọ̀ ẹni tó bẹ̀rẹ̀ ń jẹta ẹ lè kàn sọ̀rọ̀ nítorí pé téèyàn bá kàn dákẹ́ pé kéèyàn kàn máa fún àwọn èèyàn lésì nítorí pé ká má bara wa jẹ́ yẹn mo mọ̀mọ̀ lọ wá orin yẹn ni òun ni mo kọ́kọ́ play pé ẹ má bara wa jẹ́ torí ìbàjẹ́ ọjọ́ kan wà láìtàláì kò tán lójú ogún ọdún o. ààrẹ kò ń ṣe gbogbo ọ̀rọ̀ ló máa ń ní sí i. ṣe rí tí ẹ
tẹ́ bá fún wọn lésì ìṣẹ̀lẹ̀ ó dàbí pé ìṣẹ̀lẹ̀ bá wọn polówó ọjà. ṣòtì ẹ máa wo ṣọ́ọ̀gù yìí ẹ lọ kọ́lẹ̀ by September kò sẹ́ni tó máa rí tọ́pìkì tó máa sọ wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ sìn kò sí nǹkan ṣe bọ́ọ̀lù lẹ́yìn sọ kalẹ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí lẹ́gbẹ́ kalẹ̀ yìí nìsín ẹni tó bá nọ́gbọ́ ọ̀nù a máa fi gbọ́ a máa rò dáadáa. everyday náà ń jáde o everyday everyday kí ló dé. tọrọ Yorùbá nation máa wáyé a máa gbà. brọ́dà mi tó fẹ́ pè yẹn mo ti fi nọ́mbà mi sórí bí o 202. Ọlọ́run sọ ìjọ tó wọn ta máa gbà. so Ọlọ́run a máa gbà but ká tó gbà á kọ́ a gbọ́dọ̀ ṣe sùúrù. a gbọ́dọ̀ ṣe sùúrù ká má fọwọ́ ara wa ṣe nǹkan ṣera wa o. Because àmì sórí brọ́dà mi sórí sùúrù yẹn gangan ó ní bottom line but nítorí pé àwọn èèyàn wa wọn ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tá a bá bọ́ bí tá a bá sọ̀rọ̀ wọ́n ti nígbàgbọ́ pé àyèmí ò tiẹ̀ mọ̀ páwọn kan ń wo show mi tó ń wo pé mò ń tọrọ star. ààrẹ ní ó ti ń pé 2 years sí wọ́n dífà kan Alhaji Nurudeen lè kan fáàmù ẹ̀. ifá sùúrù. Ifá sùúrù ṣé sùúrù yẹn wà báyìí. níbo Ifá sùúrù lọ́gá o gbogbo ifá mi tó bá dẹ̀ ń tẹ̀lé sàkámà ń jẹ ni. ẹ ṣe jàre ẹ ń tẹ fún asta o. Ifá sùúrù yẹn wọ́n ti dá pé ká ṣe sùúrù a máa gba Yorùbá nation ṣùgbọ́n ká ṣe sùúrù ìyẹn ló yẹ ká ṣe òní pé ká bọ́ sórí social media ká máa ṣépè èpè yẹn kẹrẹ nínú àdúrà ẹlòmíì inú. àti fat mo rí ọmọ Ọ̀yọ́ láàfin. o ṣe brother mi o ṣe God bless you all right. ẹni tó fẹ́ pè yẹn tó bá pé ó lè sáré pè mí ìfẹ́ kí ṣòyí pẹ́ bí ṣe sọ.